àwọn agbésùmọ̀mí wọ́n ti pa àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì tán o níbi tí wọ́n ti ń ṣe ìsìnkú fún àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ pa. àwọn agbésùmọ̀mí ti ya wọbẹ̀, wọ́n ti ṣe ìkọlù àtòkú àtàwọn èèyàn tó ń ṣe ìsìnkú, wọ́n ti ṣe ìkọlù sí wọn. ẹ̀yin ènìyàn wa, àwọn agbésùmọ̀mí wọ́n ti pa wọ́n tán o ní Christian community ní Plateau Jos. ẹ wo àwọn èèyàn bí wọ́n ṣe ń sá kiri, bí agbésùmọ̀mí bí wọ́n ṣe ya wọ Christian community ní Plateau ní àná tó jẹ́ ọjọ́ 5 oṣù 5 ọdún 2026 tí a wà yìí. ní alẹ́ àná wọ́n pa àwọn èèyàn 7 nígbà tó wá di àárọ̀ èní tí wọ́n fẹ́ lọ sin àwọn èèyàn tí wọ́n pa lálẹ́ àná yẹn. àwọn agbésùmọ̀mí wọ́n ti ń ṣe ìkọlù sí àwọn tó fẹ́ lọ sin àwọn tí wọ́n pa lánàá. àwọn lẹ́ ń wò yẹn o, wọ́n ti ń ṣe ìkọlù sí wọn tí wọ́n dẹ̀ ti pa púpọ̀ àwọn ènìyàn. ẹjọ́ ẹ̀yin ènìyàn wa, ṣé bí a ṣe fẹ́ máa bá a lọ rè lórí orílẹ̀-èdè yìí? ẹ bá wa máa wo àwọn àtẹ̀jíṣẹ́ tí wọ́n kọ jáde wípé lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn agbésùmọ̀mí wọ́n ń ṣe ìkọlù sí àwọn kìrìsìtẹ́nì ní Plateau o. bí wọ́n ṣe ń ṣe ìkọlù sí kìrìsìtẹ́nì lókè ọya, bẹ́ẹ̀ náà ni wọ́n ń ṣe nílẹ̀ Yorùbá o. ẹ wo ọ̀sẹ̀ tó kọjá tí wọ́n ṣẹ̀ pa pásítọ̀ ní Èkìtì tí wọ́n ya wọnú ilé ìjọsìn. àwọn eléyìí wọ́n fẹ́ wá gba ìlú ni o, wọn ò fẹ́ jẹ́ kí ẹlẹ́sìn kankan coexist nínú Nàìjíríà, wọ́n fẹ́ islamize inú ìlú yẹn ni o. ọjọ́ òní gbogbo ìpànìyàn yìí fẹ́ dópin. ṣé bí a ṣe fẹ́ máa bá a lọ leléyìí? ẹ wo àwọn èèyàn bí wọ́n ṣe ń sá kiri nínú ìlú tó lọ́ba tó ní ìjòyè. pásítọ̀ Ezekiel Dashman, ṣé ẹ mọ pásítọ̀ yìí? lára àwọn tí wọ́n jẹ́ aṣojú ẹlẹ́sìn kìrìsìtẹ́nì, pásítọ̀ ni wọ́n ní òkè ọ̀yà lọ́hùn. àwọn ni wọ́n pẹ̀lú àwọn tí wọ́n fẹ́ lọ ṣe ìsìnkú fún àwọn 7 tí wọ́n pa ní alẹ́ àná. nígbà tó wá di àárọ̀ yìí kí wọ́n ti lọ máa sin wọ́n, àwọn agbésùmọ̀mí wọ̀nyí wọ́n ti ya bò wọ́n, wọ́n ti bẹ̀rẹ̀ sí ní pa wọ́n. kí Elédùmarè bá wa dúró ti pásítọ̀ yìí o, pásítọ̀ Ezekiel Dashman. kò sí ojúmọ́ kan tí pásítọ̀ yìí kì í ṣe ìsìnkú àpapọ̀ fún àwọn kìrìsìtẹ́nì ní Christian community lókè ọ̀yà. ṣé irú eléyìí ṣó dáa? ẹ máa wo wọn ní yesterday evening May 5, 2026, grief returned again just 20 miles south of Jos in Plateau State. at least 6 more lives were taken, and the pain cut even deeper knowing this happened only hours after 5 others were laid to rest. lẹ́yìn ìgbà tí wọ́n ṣẹ̀ sin èèyàn 5 kan ni wọ́n ti pa àwọn 6 yẹn. a similar attack in the same land, the same soil soaked with tears. how does a place bury its dead in the morning and receive more bodies by evening? nígbà tí wọ́n ń sin àwọn kan láàárọ̀ àná, nígbà tó ti máa di alẹ́ wọ́n ti pa àwọn míì. wọ́n ní how does sorrow not break a people completely? what should never be normal has become brutal. ṣé ti rí bẹ́ẹ̀ yẹn? níbi tí wọ́n ti ń sin àwọn kan rèé lánàá, fídíò tẹ́ ń wò yìí. nígbà tó dalẹ́ wọ́n ti pa èèyàn 7. ó ti di àárọ̀ yìí kí wọ́n ti lọ máa sin àwọn tí wọ́n pa lánàá, wọ́n ti yàbò wọ́n o. àwọn lẹ́ ń wò yẹn o, wọ́n ní it's getting worse, even grief is no longer scared as we gather with broken heart to lay 7 innocent Christians to rest near Jos, still mourning their brutal killing. just last night terror followed us to the grave. in the middle of tears and prayers they came again, turning a moment of fearlessness into another nightmare. how do you bury your loved ones while running for your life at the same time? how much pain can one people endure? ẹ jọ̀ọ́, gbogbo àwọn kan tó ń ṣẹlẹ̀ yìí ṣó bójúmu kí wọ́n máa sin àwọn tí wọ́n ṣẹ̀ pa lọ́wọ́lọ́wọ́, kí wọ́n dẹ̀ ti máa attack níbi tí wọ́n ti ń sin àwọn tí wọ́n ṣẹ̀ pa. ṣé ẹ rí i pé àwọn eléyìí wọ́n fẹ́ gba ìlú ni, wọ́n fẹ́ gba ilẹ̀ ni? ẹ bá wa wo fídíò wọn. Heads down, heads down, heads down!
ó lẹ́ wò wọ́n yẹn. Gunfire, gunfire, gunfire. Heads down. Heads down, heads down. Heads down, heads down. Heads down, heads down, heads down. Heads down, heads down, heads down, heads down. Heads down, take cover, heads down. Heads down, heads down, heads down. Hey, don't panic, take cover. ó lẹ́ wò wọ́n yẹn o. ó lẹ́ wò wọ́n yẹn o.
ó lẹ́ wò wọ̀nyẹn o. ṣé ẹ wá rí wípé ọ̀rọ̀ ètò ààbò inú ìlú ìbáyìí ó túbọ̀ mẹ́hẹ̀ sí ni, ṣé ó ń dínkù ni tàbí ó ń peléke sí? Torí nígbà tí wọ́n ń ṣe ìkọlù sí Plateau yìí ní ọjọ́ àyájọ́ ìsinmi ọ̀pẹ tí wọ́n pa àwọn èèyàn tó lé ní 40 lẹ́yìn ọjọ́ kèlò àbọ́jọ́ méjì sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n gbéra lọ síbẹ̀ o, tí wọ́n lọ bá wọn kẹ́dùn, tí wọ́n ní wọ́n ti kó 5,000 CCTV camera síbẹ̀ wípé kí wọ́n fi máa monitor. Ẹjọ́ ṣé CCTV camera wá ṣiṣẹ́ báyìí? ṣé CCTV camera ló fẹ́ mú àwọn agbésùmọ̀mí? ṣé àwọn eléyìí ṣé wọ́n fojú pamọ́ ni? Wọ́n ò fojú pamọ́. Lọ́sàn-án, lóru, láàárọ̀, kò sí ìgbà tí wọn kì í kọlu àwọn ènìyàn o. Ìdí tí a fi níṣẹ́ a ní kẹ́ ẹ pèsè ètò ààbò sórí ará ìlú. Ẹ jẹ́ kí olúkálukú kó mójútó ìpínlẹ̀. Wọ́n ní kẹ́ ẹ create state police kó mójútó gbogbo ìpínlẹ̀, ẹlẹ́ṣọ́ ààbò, àwọn aṣọ́gbó. Ẹ lè kó àwọn agbésùmọ̀mí sínú iṣẹ́ ológun kẹ́ ẹ ní kán tí wọ́n máa wá dáàbò bo ará ìlú o. Báwo ni ètò ààbò ṣe fẹ́ wà? Ẹyẹ ènìyàn wẹ bá wa pín ètò ìkókọ̀ wọn lára. Kí ló ń tẹ́ bá wa rí sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí o? Ṣé ẹ rí pé wọ́n ń gba ìlú díẹ̀díẹ̀? Gbogbo àwọn tí wọ́n lé ní ìletò yìí báyìí wọn ò tó ẹni tó ń padà síbẹ̀ mọ́ o. Àwọn eléyìí ń gba ìlú lọ nìyẹn o. A ní ká dìde, a ní kí wọ́n pèsè ètò ààbò, kólúkálukú jí lójú oorun. Ẹ jẹ́ kí àwọn ọ̀dọ́ nínú ìlú, kólúkálukú pèsè ètò ààbò nínú ìpínlẹ̀ kọ̀ọ̀kan, ní ìletò kọ̀ọ̀kan. Kẹ́ ṣe ètò ìrónilágbára gidi fún àwọn ọ̀dọ́, fún àwọn ẹlẹ́ṣọ́ ààbò, àwọn vigilante, àwọn aṣọ́gbó. Create state police. Ẹ kàn ń sọ ni, a ò rí ẹ̀jẹ̀ àrómira. Ẹjọ́ ẹ̀yẹ ènìyàn wa, ṣe bí a ṣe fẹ́ máa bá a lọ lélẹ́yìí. Ẹ wo, èmi lọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, àbúrò yín, Àṣàkẹ́ TV show. Àwọn ètò tẹ́ ń wò yìí, ẹ wo abẹ́ ètò yìí, ẹ rí líǹkì Telegram wà ń bẹ̀. Àwọn bí wọ́n ṣe pa àwọn èèyàn sílẹ̀, àwọn agbésùnmọ̀mí bí wọ́n ṣe pa ọ̀pọ̀lọpọ̀ àwọn Kìrìsìtẹ́nì, ó wà ń bẹ̀ pẹ̀lú òkú wọn. Ẹ wò níbẹ̀ kẹ́ ẹ fi lè mọ̀kàn tá à ń sọ wípé ọ̀rọ̀ ètò ààbò inú ìlú yìí ó túbọ̀ mẹ́hẹ̀ sí ni o, kò dínkù o, ó ń le sí lójoojúmọ́ ni. Àṣàkẹ́ TV show.